kóbò lójú ara ẹ ò ráyé lóde ògbólógbò ń jẹ́ kó lórúkọ méjì amóyèkú ọlọ́mọ àjíkí àrídàtọwọ́lẹ̀ amúniṣìwí amúnirẹ́rẹ́ ó láyé tẹ́tẹ́tẹ́ bókó bá yọ̀ọ̀dà tó ń forí jánu òkò nígbàdà lọ́wọ́ òkò wọn ò ní fẹ́ lómi ṣe mí ògbólógbò ń jẹ́ ìdẹ̀ra kan ni kí ló mú wa kóbò lójú ara ò sí kí ló mú wa kókó ní kìíní ẹ̀tàn ní kí ló mú wa kóbò lójú ara ò sí kí ló mú wa kókó ní kìíní ẹ̀tàn ní ẹ̀yẹ kókó ní kìíní òkò lóko ń jẹ́ òkò rè o ọba ọmọ alala lulu alelu lala orí pọpọrọ ó dàbí ọparun bàbá alákẹ̀tẹ̀ lórí tó ń dán àfàìmùkọ ó gbẹkulé mú àfàìtọ́nà ó ríran òru alálùbọ́sà rògbòdò lábẹ́ pẹ̀lú kóró méjì tó ní ọlọ́run má yọ kó lọ́rọ̀ abọ́ olóòtú fàbẹ́ mọ́ ṣílá amóríyá amárayá bàgà okó kìí ṣe kíní okólókó ń jẹ́ ìtura ní fọ́bọ̀. Àjànàkú òdòbò jẹ́jẹ́ a máa dóni bí ẹni ńlá kí àfi gbàgà 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 gbàgà. Ẹ̀yin boys ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ ti wájú ẹ tẹ̀yìn pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ẹ tọ̀tún ẹ tòsì pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. Ó ń kígbe ẹ fi alẹ́ nu. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ gbà sí. Ẹ̀pọ̀ ẹ má jẹ́ kí kan rí oúnjẹ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ gbà sí. Ẹ bá ń gbogbo yìí gbẹ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú. Mo ní ẹ bá ń gbogbo yìí gbẹ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú. Jàǹgbàlà ẹ ti wájú ẹ tẹ̀yìn pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ẹ tòtún ẹ tó sì pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. Ẹ bá ń gbogbo yìí gbẹ o. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ gbà sí. Inú ilé balùwẹ̀ ẹ gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi sí. Ilé ìdáná ilé ẹ gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Thank you for the star. Ẹ fún mi star. Ẹ fún mi star. Ẹ máa gbádùn show èyí. Ẹ fún mi star. Oní màmá àdókò níta. Ìwà ló ní màmá gbẹ́pọ̀n níta. Mo làbò sílẹ̀ o lè pọ́n mi lá. Ó gbọ́ Musa inú ṣe ló gé mi jẹ́. Èékánná ọwọ́ rẹ̀ ń yà mí lábẹ́. Ẹ ṣọ́ra yín, ìwọ tó ń pè ẹ ṣọ́ra ẹ má jẹ́ fún ẹ lépè. Ó ṣòro láti fẹnu kò ẹlẹ́nu. Àjàní dákú mo ń bẹ̀rẹ̀. Àkànní dákú mo máa ń bẹ̀rẹ̀. Àrẹ̀mú dákú mo ń bẹ̀rẹ̀. Gbogbo kò ti parí ìró mi. Oko kan kò lè mọ́ mi lẹ́nu. Àfọwọ́fà sí ṣe lòun tún ṣe ṣúkẹ́ṣúkẹ́. Àjàní dákú mo máa ń bẹ̀rẹ̀. Àkànní dákú mo máa ń bẹ̀rẹ̀. Sórí yín burú ni. Sórí yín burú ni kí ló ń pè mí fún? Ẹ má yẹ kọ́ ọmọ mi bínú sí mi. Ọmọ mi ti ní kí má máa sọ̀rọ̀ òdì o. Ẹ má yẹ káwọn ọmọ mi bínú sí mi. Ẹ má ṣe nǹkan fún wa fi sọ̀rọ̀ òdì o. Òbò bí ṣòjòjò kí ni kí n ṣe? Ẹni sùúrù. Kí ni hello? Sórí pọ̀ ọmọ àlè ni ẹ́. Ọmọ àlè ni ẹ́ mo máa block ẹ̀ sìn. Ẹ jẹ́ ẹni sùúrù ẹ̀yin èèyàn mi. I'm going to block this person now. Ṣé rí pé ó pè mí ṣeré ni? Ẹ ṣé o. Kí ni kí n ṣe? Àrẹ̀mú dákú. Thank you TK. Ẹ fún
fún Mr. Jẹ́ kí ọkọ mi mọ̀. Àwọn obìnrin wọn fẹ́ pa mí lé ní o. Wọ́n fẹ́ pa mí lé ní o. Àwọn obìnrin tí ò bá tínú wọn ò bá ti dùn ẹ̀jẹ̀ má bínú. Mi ò lè ṣe kí má máa sọ tẹnu mi ni. Ẹ dákun ẹ fọwọ́ wọ́nú òtítọ́ lèmi ó máa sọ lẹ́gbàá gbogbo. Jẹ́ kí ìjọ mi ó mọ̀. Ló lẹ́wọ̀n ẹnu rẹ̀ ò jẹ́ kí ìjọ mi ó mọ̀. Gbogbo ẹ̀yin obìnrin tọkùnrin ẹ súnmọ́ bí. Ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Kò sẹ́ni tí ò mọ káfẹ̀ kọ sẹ́nu kó parẹ́ o. Ṣé ẹ ṣí ẹ̀ kó lọ sáyé dànù. Mi ì sábà pariwo ẹ ṣí ẹ̀ bọ̀ ẹ ṣí ẹ̀. Ẹ máa ṣí ẹ̀ bẹ̀ ṣe wọlé mi ń pariwo ṣí ẹ̀ bọ̀ ẹ ṣí ẹ̀. Àwẹ̀rọ. Ó ti ń gbogbo sálẹ̀ kùn mí o. Bébà! Ó ti ń bara jẹ́ lára mi o. Bí mo pè lówùúrọ̀ wá nínú rùn ẹ́. Bó bá bọ̀ sọ wá lórí fọ́ ẹ́. Bí mo pè é. Lálẹ́ ló ti rẹ̀ ẹ́. Ṣé mi ò rí bó Ló ti lè gbẹ́ ọ látòwú. TK, God bless you, thank you. If you love me, give me star. If you know you love me, I love my program. Àràgbáyà wọn ò lóhùn ká. Àwẹ̀lé mi mò ń bẹ̀rẹ̀. Alábìsíkẹ́ mi mò ń bẹ̀rẹ̀. Àánú àwẹ̀ àtọwọ́mọ ní í ṣe mí o. Àwẹ̀lé mi mò ń bẹ̀rẹ̀. Bébà. Jẹ́ kí o kó mi mọ̀. Ẹ kí o kó ọkọ rẹ ó mọ̀. Mo ní o jẹ́ kí o kó baálé rẹ ó mọ̀. Lólóbò abẹ́rẹ́ o, lólóbò abẹ́rẹ́ o. Jẹ́ kí o kó mi mọ̀. Bó bá ṣe mi lòlò kó abẹ́rẹ́ o, jẹ́ kí o kó mi mọ̀. Jẹ́ kí ẹnu mi mọ̀. Jẹ́ kí ẹnu mi ó mọ̀ pé mi ni mo lọ mú àyà rẹ. Ẹnu mi mọ̀. Bó bá ṣe mi mo nà mú àyà rẹ̀ o. Jẹ́ kí ẹnu mi mọ̀. Ẹ ò lè pa Yínká torí ẹni bá pa gúnugún kan kì í fọ́dún. Ẹnikẹ́ni tó bá pa kàlàmọ̀gbò kan kì máa yí kọ́gbọ̀n oṣù o. Ẹ má pa mí. Òtítọ́ lèmi yóò máa sọ, òtítọ́ ni mo máa sọ. Níní ọlá onípẹ́pẹ́ yẹ sọnù. Eskelebe tí ẹ lèlè.
gbẹ́pọ̀n olùdá idán olùdá ọmọ ọba tó fọ músáyà obìnrin o ìbàrẹ̀ ni mo ṣe ọba tó fẹ́ pọ̀ ṣàbò lórí oko ìbàrẹ̀ ni mo ṣe ọba tó fi dán ṣàbò lórí òbò ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe o ìbàrẹ̀ ni mo ṣe ó ṣàòkè ẹjọ́ orí jù mí ṣe ẹ kásán ẹ kú déédéé wò yìí ṣe dáadáa ni mo bá yín máa play voice note kan fún wa nísìnyí bọ̀ kí tó play voice note yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan ẹ̀yin obìnrin tẹ́ wà ń bì báyìí mo fẹ́ kà sí yín ni o ẹ má bínú mo láti sọ̀rọ̀ kò sẹ́ni tí ò mọ̀ kan fẹ́ràn sẹ́nu kó parẹ́ ìwọ ọkùnrin àwọn bí mo ṣe máa ń sọ pé red flag máa ń wà fóbìnrin bẹ́ẹ̀ náà ni red flag máa ń wà fọkùnrin tí obìnrin bá ti fẹ́ àwọn obìnrin kan wà tẹ́ pé nymphomanians ni wọ́n ò lè ṣe kán má dòko oko ẹyọ kan ò lè ká wọn lóbò kò sí bó ṣe fẹ́ ṣe kò sí bó ṣe lè ṣe tó kó jẹ́ áńgẹ́lì kó máa fi lé pọtí fún wọn kó máa fọ̀rọ̀ lọ́kà fún wọn wọ́n á sì dókò ta wá gbọ́ àwọn signs yẹn máa ń wà lára àwọn signs yẹn ni mo fẹ́ play fún yín láàárọ̀ yìí tí n bá ti wá play orin tí n bá ti play voice note yìí tán màá wá sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ mi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí àná ní fọ̀pá lọ́rọ̀ yìí já sí o ẹni tó bá ta sí lára kó má fi ṣèbínú o ènìyàn ló ń wojú ọlọ́run mi wọ̀kan ènìyàn búburú kò jẹ́ ká mọ ẹni rere tí n bá ti ń sọ̀rọ̀ mi ò mí pé gbogbo wọn ṣùgbọ́n tí nǹkan bá ti involve majority ó mì pé almost gbogbo wọn nìyẹn ṣe èmi ò sábà sọ pé ṣe mọ̀ mo rí téèyàn kọ́kọ́ sí ṣe so ẹ ṣe ó mì pé ó involve majority ni kò sí bí oko ṣe máa ń sú bí òbó ṣe máa ń sú ọkùnrin òun náà ló máa ń sú obìnrin but obìnrin tí ò bá ti gbà kádàrá kó mọ̀ pé kò ń ṣe equal right lọkùnrin àti obìnrin ná nínú ilé ó ní àwọn oríṣiríṣi nǹkan tí obìnrin lè fi cover ọ̀jẹ̀ pàápàá tí ọkọ ẹ bá ń service ẹ dáadáa tó ń du ẹ dáadáa tó dẹ̀ ń ṣe ẹ̀tọ́ ẹ̀ kódà gan ọkọ service ẹ dáadáa ó ń ṣe ẹ̀tọ́ ẹ̀ kò mí pé okó ẹ̀ ò ní sú ẹ bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan tó lè fi cover ọ̀jẹ̀ lára àwọn nǹkan tó lè fi cover ọ̀jẹ̀ ni ìtọ́jú ọmọ ìtọ́jú ọkọ nínú ilé àti ìtọ́jú ilé bẹ́ẹ̀ ọkùnrin ò wà responsible láti ṣe gbogbo nǹkan yìí in tí ọkùnrin wà responsible láti ṣe ó ní kó tọ́jú ọmọ kó dẹ̀ tọ́jú ìyàwó ọkùnrin kọ́ ló máa bẹ́ẹ̀ ṣe àwọn iṣẹ́ ilé ọkùnrin kọ́ ló máa bẹ́ẹ̀ train ọmọ ó kàn máa bẹ́ẹ̀ dá sí ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì dẹ̀kẹ̀rẹ́ àwọn obìnrin ò kí fẹ́ fún ọkùnrin ní authority àbí fún authority lórí ọmọ wọ́n máa ń fẹ́ bá ọkọ ja ìjàkadì àti tọ́jú ọmọ so obìnrin ní oríṣiríṣi nígbà tí ọ̀jì yẹn bá dé láti dó okó míì gẹ́gẹ́ bó ṣe máa ń wá fún ọkùnrin obìnrin ní oríṣiríṣi ọ̀nà láti cover ọ̀jẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi àǹfààní yẹn ò sí fún ọkùnrin torí ọkùnrin kó lọ bí iṣẹ́ kó dé obìnrin mi á jẹ́ full housewife ọkọ á máa tọ́jú ilé so àǹfààní wo ló fẹ́ ní ó dẹ̀ ń tọ́jú ẹ̀ gbogbo nǹkan ló ń lọ déédéé obìnrin tó bá ti ń sọ fún ọkùnrin wípé torí pé wọn náà ń ṣe báyìí náà fẹ́ ṣe bẹ́ẹ̀ irọ́ ni ara àwọn nymphomania tó ń jí okódó ni wọn ò lè ṣe ọmọ elépo ni wọ́n máa padà lọ tú ìgò epo wọn fọ̀ wọn ò lè ṣe kó má dóko yẹn ni ẹ wá gbọ́ voice note yìí. advice mo fún ọkùnrin yẹn máa wá ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ lé lórí bọ́ mo fẹ́ kí gbogbo wa gbọ́ voice note yìí tí ẹ̀yin obìnrin tó bá tiẹ̀ ti ń bá ẹ sọ tó bá ń sọ fún pé kíní mi ò fẹsẹ̀ mo ní obìnrin tó bá ti ń fi kóòdù sórí fóònù ó lè ní okó tí ń dókò míì o ní ráì láti ní pé nítorí pé ọkọ ẹ̀ ń fi kóòdù sí fóònù ìwọ náà fẹ́ sí kóòdù sí fóònù ọkọ ló lórí aya ọkọ ní baálé ilé lọ́ọ̀dẹ̀ tó o bá ti ń fi kóòdù sí fóònù obìnrin tó ń ju fóònù ẹ̀ lẹ̀ carelessly tẹ́lẹ̀ tó dẹ̀ di pé wá fi fóònù sábẹ́ ibùsùn ó fi fóònù sórí gíláàsì ó fi fóònù síbi tí ọwọ́ ọkọ ò ti lè tó ó ti ń jí okódó àwọn bọ̀dá mi ní láti Ìjẹ̀bú Òde bọ̀dá mi ní Kétu àjọṣe ọmọdé ní skul kan náà lájọ lọ eré kí la dáńbẹ́kù ṣe ẹ máa dóra yìí bọ̀dọ̀ òfòwò ló ní tí ọkọ ẹ ò mọ̀ bọ̀dọ̀ òfòwò ló ní tí wọ́n introduce sí ọkọ ẹ kó tó di wípé ẹ má rì ìgbà tẹ wá má rì ló ti wá di bọ̀dọ̀ òfò ó ń gbowó lọ́wọ́ bọ̀dọ̀ òfò iṣẹ́ wo lo rà lọ́wọ́ ẹ̀ tí bọ̀dọ̀ òfò fi fún ẹ lówó ọjà wo lẹ́jọ́ tà fúnra yín ẹjọ́ ọkọ ẹ wo lo ti rò fún bọ̀dọ̀ òfò tó fi ń fowó ṣàánú ẹ ẹni tó fowó ṣàánú ẹ máa fokó ṣàánú ẹ ńjọ́ kan ẹ gbọ́ voice note yìí.
káàárọ̀. Kú àná. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo disturb yín láàárọ̀. Mo kàn need very candid and straight advice lórí nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. Ẹ máa gbọ́ o. Àwọn obìnrin àjàràbùkà wo tó bá pè mí. Hello? Ayé ẹ má jẹ́ kí n lọ block ẹ. Ń bọ̀. Ara ń kan mi. Ẹ rí pé mo wà live. Inú mi dùn láàárọ̀ yìí. Mo fẹ́ block ẹ náà. Kí ló ń pè mí fún? Ẹ gbọ́ voice note yìí o. Ẹ gbọ́ o. And the issue is lórí ọ̀rọ̀ woman tí mo ní mo fẹ́ níbi ìbá. Woman yìí she's a mature woman. Ó ní ọmọ kan lọ́wọ́ ń bì tọmọ ẹ wà bí 12 years. So pàtí mo dé London sì kò sí under 1 year. So èmi àti ẹ̀ kojú month lọ tí mo dé London èmi àti ẹ̀ dẹ̀ ti ń date. So then tí mo sọ fún pé yes mo really fẹ́ ni and all those things because my marriage back in Nigeria ìgbà tí nǹkan tough gan really it was a very tough time to the extent pé àwọn family ìyàwó mi lọ wá mi lé lọ́kọ̀ gbogbo ẹrù pátápátá mo ń gbà tó ló ń ṣe àmì tí mo padà dé London wọ́n fẹ́ try láti máa wá ojú rere but mo ń ṣètò mi lórí ọmọ but the space tó ń wá ní mi kò fílẹ̀ so bọ̀ ìyẹn long story nìyẹn bóyá later tàbá sọ̀rọ̀. Ẹ máa gbọ́ voice note yìí dáadáa o. Lórí ilé tí mo ń fẹ́ mi ṣùgbọ́n tá à ń fẹ́ra ó ní máa nǹkan tó ń dé ó sọ fún mi pé máa yàn serious pé bọ̀ kí n fún ní time láti fi máa yàn sílẹ̀. Fún ní time. So bí àṣà ń date mo manage ẹ̀ mo wà pẹ̀lú ẹ̀ so ó ní ohun àti máa yẹn ti ń date for long pé but kò ready pé kó ń bímọ fún kó ń dẹ́fẹ̀ bímọ and all those things èmi náà fẹ́ bímọ èmi náà ní ìdí obìnrin tó wà reliable tí mo lè settle pẹ̀lú and all those things. Ọkùnrin wà available o fẹ́ tó bá reliable. Early this year bí around March April yẹn so èmi ń bá sùn máa yẹn bá sùn so ọ̀rọ̀ oyún kan wá ṣẹlẹ̀ ó wá gbé oyún yẹn fún máa yẹn kí ni àfàjà wọn bóyá máa yẹn ti mọ̀ pé òun ò lè fún lóyún wọ́n gbà tó oyún máa ṣẹlẹ̀ máa yẹn ló gbé oyún fún so by the time tó máa sọ fún mi ó ti lọ abort oyún tí yẹn ṣàpọ̀ gan pé máì kọ́ ló lóyún èmi ni mo lóyún pé ẹni tó sọ̀rọ̀ oyún fún tó ṣe báyìí tẹ̀lé jáǹdórí ẹ̀ ṣé kò jẹ́ kó sì mọ̀ pé so ìyẹn ṣà lọ so my major point náà ni pé láti gbàdá tí wọ́n fẹ́ra issue kan wà ká máa ń já sí ó jẹ́ èèyàn tó jẹ́ pé ó ti date different guy different man ẹ̀sìn yẹn so mo tó já àwọn obìnrin tó ti ṣera nù gan yẹn but mi ò mind mo rò pé past ni kò sẹ́ni tí ò ní past ẹ̀ mi náà ní tèmi. Ẹ máa gbọ́ o. nǹkan tí mo sọ ni pé jẹ́ kí past ẹ̀ jẹ́ past ẹ̀ o ti ní ò ṣe mọ́ má ṣe mọ́ but that's why àpò ní ò ṣe mọ́ ọmọ yìí àwọn tó ti fẹ́ rí even àwọn tó jẹ́ pé bíi babaláyé ẹ̀ tó fẹ́ ní Naija ọmọ ìlú tí màá máa pè wọ́n ìgbà London ìgbà kìíní kan ètò fẹ́ níjà òun ló tún máa fẹ́ bí pé kó jẹ́ kó òun ló tún máa book appointment pẹ̀lú wọn débi pé ọmọ yìí ó ti ṣe rí pé mo wà nínú ilé lọ́dọ̀ ó dẹ̀ ex-boyfriend dẹ̀ tó ti jọ fẹ́ra wọn dóra wọn là ìyẹn dẹ̀ ló ń bọ̀ ó dẹ̀ invite yẹn ó dẹ̀ aláìkó wà nílé tó dẹ̀ sóúnjẹ fún nínú ilé mo dẹ̀ wà nílé ṣùgbọ́n máa sọ fún wọn ní àwọn pípù tó náà fẹ́ mọ̀ ẹ́ tó tún bá ṣe gbogbo relationship tó bá wọn ṣe pé èmi ò lè accept irú nǹkan báyìí tó yẹ pé ó di time kan ó ní òun ò ṣe mọ́ a máa ní òun ò lè fi wọ́n lẹ̀ láìláì òun ò lè fa àwọn tóun ti mọ̀ rí lẹ̀ ẹ̀ka ló máa help òun ní tó bá máa help ẹ̀ ńgbà tẹ̀ ń fẹ́ra yín lọ ti máa help ẹ̀ náà so ajá máa ń fa ọ̀rọ̀ yẹn tó máa ń di issue gan so ó dàbí pé mo wá discover pé bóyá wá pé àwọn yẹn pé tí n bá ti wà lápá má pè òun mọ́ so mo ṣáà overlook pé wẹ́ ìjọkan so nǹkan tó wá mú mi jẹ́ kí n ṣe voice note yìí sí láàárọ̀ tí mo fẹ́ fi gba advice mi pé mi mọ nǹkan tí mo fẹ́ ṣe lórí fóònù láàárọ̀ mo á mú fóònù ẹ̀ mo á tẹ̀ mo á rí pé fóònù ẹ̀ méjèèjì ó ti password ẹ̀. Ó fẹ́ dóko ni lórí ọ̀rọ̀ pé olè ló fẹ́ jà àwọn ọkùnrin tó fẹ́ tẹ́lẹ̀ tó ló fẹ́ mọ́ wọ́n ń pè ẹ́
ẹ sì jọ ń sọ̀rọ̀ ó ní ò lè fi ó wọ́n fẹ́ lẹ̀. dóko mi ni obìnrin tó bá ń password fóònù oko ló fẹ́ dó tó lọ́kọ́ lé. ọ̀rọ̀ yìí ló lead sí pé ó di pé like 2 months 3 months ìwọ tó ní fẹ́ lóyún wàá máa ní òfin láti ní sex ó lè ṣiṣẹ́ inú ilé ló ń wà èmi ni mò ń take care do universal credit ló ń sanwó ilé but oúnjẹ oríṣiríṣi nǹkan ní almost 3-4 days ago shopping through almost 200 pounds ló sì ṣe sinmi lọ́rùn ló pé ọ̀rẹ́ tó ń ta àwọn jewelry nǹkan oúnjẹ tí mo sọ pé màá fún yẹn lówó yẹn lẹ́nu. So gbogbo mo ṣe nǹkan tí mo ní lágbára níwọ̀nba tí mo ní lágbára because mi ò tí ì níwèé kó bímọ yìí náà ni kí n fi ṣèwé. So ó wá bẹ̀rẹ̀ sí ní nǹkan tó wá tún piss me off láàárọ̀ ni pé mo wá rí i pé ọmọ yìí nítorí nǹkan tá à ń sọ tó dẹ̀ tún dúró lórí pé o ò lè never stop láti máa make friend pẹ̀lú àwọn ex-boyfriend àwọn ex-man ó dẹ̀ ti lọ password phone láàárọ̀. So ọ̀rọ̀ ẹ fún mi ní issue gan mo need advice yín lórí ẹ̀ because mo make up mind mi pé mo máa end relationship pẹ̀lú tí n bá rí ọmọ gidi even tí n bá rí ọmọ tí ò ń ṣe ọmọ nàìjíríà láti true yìí ó máa pè mí ọlọ́run ní àwọn Zimbabwe nǹkan tó rẹ́dí àti dúró tọkùnrin tó rẹ́dí àti wà submissive tó rẹ́dí àti calm down tí ó rẹ́dí àti ṣèrànù mọ́ ojú mi ó ti ṣèrànù mọ́ tí ó rẹ́dí àti ṣèrànù mọ́ tí ó rẹ́dí àti fọkàn ọkùnrin balẹ̀. ṣe rí pé àwọn èèyàn ti ń request fáwọn ọmọ ìlú mi láìṣe ọmọ nàìjíríà wá gbọ́ ìwọ ọkùnrin obìnrin tó o bá ní sílé tó sì nífẹ̀ẹ́ tó sì wà lábẹ́ ẹ̀ tó bá ń bá ẹ̀sẹ̀ sọ̀rọ̀ àbó ń bọ́kùnrin sọ̀rọ̀ ó sọ fún wípé mi ò like relationship tó ní pẹ̀lú ọkùnrin yìí sẹ́ obìnrin ò gbúdọ̀ nífẹ̀ẹ́ ará àtajú ọkọ ẹ̀ lọ ọkùnrin tó bá jẹ́ ọ̀rẹ́ fún tí ọkọ ẹ̀ òbí ẹ̀ bá ti jẹ́ ọ̀rẹ́ fún ọkùnrin yẹn tí ọkọ ẹ̀ bá ti sọ fún ẹ wípé mi ò fẹ́ relationship wà tọmọkùnrin yìí sẹ́ tó bá ti ní irọ́ o mi ò lè filẹ̀ o ọ̀rẹ́ lásán ni mi kíní kan ó fẹ́ dóko mi ní jẹ́ kó lọ bá ọkùnrin yẹn filẹ̀ kó lọ bọ́kùnrin yẹn ọkùnrin kan ò gbúdọ̀ wà important sí ẹ ju ọkùnrin ìta lọ ṣe tí ọkùnrin ti ju ọkọ ẹ lọ tó bá ti ní ọkùnrin kan tẹjọ ní relationship tí kì í ṣe pé jọ jẹ́ ọ̀rẹ́ ìwọ àtọkọ ẹ náà ẹ sì lè máa dóra yín o bẹ́ẹ̀ àti ẹ̀sìn mọ̀ tí kò ń ṣe pé wípé bóyá ọ̀rẹ́ ọkọ ẹ ọ̀rẹ́ ẹ ó wá dá ní relationship ọkọ ẹ wá ní mi ò like bó ṣe ń bá a ní mi ò fẹ́ relationship wá ní àbí ò lè filẹ̀ o kìíní kan o kọ́kọ́ yẹn fi ẹ̀dẹ̀ kó lọ máa dó ẹ ṣì ń dóra yín ni tẹ́ ẹ̀ bá dóra yín àbí tí ò bá sí plan pé kẹ́ ẹ dóra yín kò gbúdọ̀ jẹ́ pé ọkùnrin ará àta àjèjì ló máa da ilé ẹ̀rú kó tó da lẹ́yìn ẹ̀rú gan kọ́kọ́ náà da lẹ́yìn ẹ̀rú fúnra ẹ̀ torí ó máa pàpàdo kí lobìnrin fi password sí fóònù fún tó wá gbé excuse pé nítorí ọkọ òun password fóònù ṣé ìrìn tí ọkọ ẹ lè rìn ni wọ́n lè rìn obìnrin tó bá ti password fóònù obìnrin lè fi password sí fóònù bóyá tó bá lọ́mọdé tí ọmọdé ẹ̀ dẹ̀ ń tẹ fóònù ẹ̀ bóyá tó ní credit tó fẹ́ protect but ọkọ ẹ gan láti mọ reason tó ṣe fi password sí fóònù bóyá o fi password sí fóònù wípé bóyá tó bá sọnù ta kó sì lè rí ọkọ ẹ láti mọ reason tó fi password sí fóònù ọkọ ẹ dẹ̀ láti ní access sí password fóònù ẹ kò wá mí pé dandan ni kọ́kọ́ fún ẹ ní password fóònù ilá òkè gàjọ nírè lọ ẹ́rákì wà nínú ilé ọkọ lólórí aya tó bá ti ní pé nítorí pé o fi password sí fóònù ọkọ ẹ ò lè mọ̀ o ti ń dókò ta o fẹ́ fa ìdí àdókò ni o fẹ́ fa ìdí àdókò míì ni ọ̀rẹ́ mi ni ex-boyfriend kí ni obìnrin ní ex-boyfriend fún kí lẹ̀ jọ ń ṣe ọ̀rẹ́ pẹ̀lú ex-boyfriend fún tó ti wà nílé ọkọ kí ló ń fi ọ̀rẹ́ ex-boyfriend fún o fẹ́ dókó ẹ̀ ní oko ex-boyfriend o tọ́jú ex-boyfriend o fẹ́ lọ máa jídó ní o fẹ́ lọ máa jídó ní because àwọn ọkùnrin míì gan wọn kì í like situation ó yínmú àfọbìnrin tó bá ti sọ ọkọ ẹ̀ di gbẹ̀wùdẹ́ á ní tó ti sọ ọkọ ẹ̀ di olórí burúkú ló máa yínmú obìnrin tó ti pa kádàrá ilé ayé ọkọ ẹ̀ dà tó jẹ́ pé òun gangan lọ́kọ nínú ilé ló máa ní ọkọ máa sọ pé o fi password sí fóònù àbí òun bá lágbájá sọ̀rọ̀ òun ò fẹ́ bó ṣe ń bá sọ̀rọ̀ wá ní ò lè filẹ̀ o
bó ṣe máa filẹ̀ mi lè filẹ̀ ọ̀rẹ́ lásán ni o ọ̀rẹ́ lásán ṣọ́rẹ́ lásán fẹ́ ju ọkọ ẹ lọ ni ó fẹ́ dókò mi ni kí ni ex boyfriend ń fún ẹ lówó fún kí ni kò fi owó yẹn ṣe kí ló fẹ́ fowó ṣe ṣé o sọ fún pé ọkọ ẹ ò lè tọ́jú ọkọ ẹ wá lè tọ́jú ẹ ìgbà tó dẹ̀ ti mọ̀ pé ilé ọkọ ti sú ẹ kàkà tó fún máa gbowó lọ́wọ́ ex boyfriend ẹ fẹ́ máa ṣe once débẹ̀ will always be débẹ̀ tó o bá ti ń jẹ́ bẹ́ẹ̀ ni kí ló ń gbowó lọ́wọ́ ex boyfriend fún kí ló ń ní connection pẹ̀lú ex boyfriend fún kí ló ń lọ pàdé ex boyfriend lẹ́gbẹ̀ẹ́ títì fún kí ló ń lọ pàdé wọn lẹ́gbẹ̀ẹ́ títì fún kí ni ìrìnjọ ń pa yín pọ̀ fún ex boyfriend òbú ẹ ò lè ṣàjèjì sí oko tiẹ̀ náà ò lè ṣàjèjì sí ẹ máa padà dóra yín ni. Hello. Hello. Yes. Jẹ́ kọ́kọ́ block ẹ náà. Jẹ́ kọ́kọ́ block ẹ. Ẹ máa padà dóra yín ni kí ló lọ ń pàdé ex boyfriend fún kí ló ń fi nọ́mbà ex boyfriend sórí fóònù ẹ fún kí lẹjọ́ ń sọ eré kí lajá ń bẹ́kùn ṣe ọkùnrin tó ń fún ẹ lówó tí ó dẹ̀ mọ̀ pé o marry tí kì í ṣe pé bóyá o sunkún pé gbàǹjarè ìyà ń jẹ kí ló ń fún ẹ lówó fún ẹ máa padà dóra yín ni tí kò ń ṣe ọ̀rẹ́ family friend yín kó wá máa sọ pé bóyá ọkọ ẹ náà ní ọ̀rẹ́bìnrin tí ọkọ ẹ ní tí wọ́n dẹ̀ mọ̀ kó tó lè mọ̀ wípé ọkọ ẹ lọ́rẹ̀ẹ́bìnrin tóun náà ti marry ó mì pé o mọ̀ ọkọ ẹ kò keep ẹ̀ fún ẹ ó mì pé o mọ̀ family yẹn ọ̀rẹ́bìnrin tẹ́tíjọ́ lọ visit rí àtọkọ ẹ tẹ́tíjọ́ lọ visit òun àtọkọ ẹ rí tẹ́tíjọ́ lọ visit inú ilé ẹ̀rí tẹ́jọ́ mọ̀ ń pa ẹ̀ ó wá fẹ́ mú yẹn dání kí wọ́n lè máa yan ọ̀rẹ́ ta kí ni boyfriend ń fún ẹ lówó fún kí ló ń tọ́jú fóònù sábẹ́ fùrọ̀ fún kí ló ń fi fóònù sábẹ́ pílò fún fọ́kọ kí ló ń kíìpù fóònù nínú ilé fún tó bá ṣe pé ó ń dókò ta tẹ bá fẹ́ ṣàṣẹwó ẹ ṣàṣẹwó tẹ bá fẹ́ dókò mi ẹ dókò mi ẹ má máa dókò style ẹ má máa fi àìdíà dókò ta ẹ má máa fi àìdíà ṣe bí séètì kẹ máa dókò mi kẹ wá máa fẹ́ máa accuse ọkọ yín kò síbi tó ti ń ṣe equal right níbì kankan kò sí ibi tí wọ́n ti ń ṣe equal right tọkọ bá password fóònù nígbà mi oore ló ṣe fún ẹ kílí ẹ má bàa dàrú ni ọkọ tó bá ti ń password fóònù kò fẹ́ kílé òun dàrú ni kò fẹ́ kíyàwó òun kórìírí kúrì kò fẹ́ kílé òun dilé onílé tó mo sá fún ẹ tó ni tó o bá ti wá di wípé o fúnra rẹ lọ sí fóònù àbò lọ fi kóòdù sí ìwọ ló dalé ara ẹ rú tó bá wá sọ pé nítorí pé ọkọ fi password sí fóònù ìwọ náà fẹ́ fi password sí fóònù ìwọ ló dalé ara ẹ rú torí wípé ọkọ lè láyà láti sọ fún obìnrin wípé òun fẹ́ yàwó mi àbí òun níyàwó mi bẹ́ẹ̀ ìwọ obìnrin ò lè láyà láti sọ fọ́kọ wípé o lálẹ́ mi so tó bá dẹ̀ ti fi password sórí fóònù tó ti ń fi fóònù sínú pátá tó ti ń fi fóònù sí abẹ́ pílò tó ti ń fi fóònù síbì kan tó ti ń hide o invariably o ti sọ fọ́kọ ẹ pé lágbájá o mo ti ń dókò mi o lágbájá mo ti ń rìnrìn tí o ò gbúdọ̀ mọ̀ sí o lágbájá tí kìdẹ̀ ń ṣe pé bóyá ẹ ti jọ ṣe òfin láti ilẹ̀ nígbà tẹ́ fẹ́ fẹ́ra yín wípé ẹ jọ máa password fóònù ni o tó kàn di ọ̀sọ́kọ̀ òru kan ọkùnrin lè fi password sórí fóònù torí wípé látayébáyé lọkùnrin ti ń ṣe ṣìnà látayébáyé lọkùnrin ti ń fẹ́ yàwó méjì àfi tẹ́ bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ nísìn kí obìnrin máa ní ọkọ méjì sínú ilé ọkùnrin lè fẹ́ yàwó méjì kó decide wípé òun ní 2 bedroom kíyàwó kan mú kan kíyàwó kan mú kan kó ń dẹ̀ máa sùn pálọ̀ bẹ́ẹ̀ wọn ò bí pọ̀ níyà láyà obìnrin kan kó ṣe é so tí ò bá ti sí yẹn ìwọ tó o bá ti gbójú láyà bẹ̀rẹ̀ sí ní fi password sí fóònù ó mì pé o ti sọ fọ́kọ pé mò ń dóko ni mò ń dóko ta ni mò ń ṣe àṣemáṣe níta ni tí o bá dẹ̀ sọ wípé òkè kọ́kọ́ má password fóònù ntójú ẹ bá ti rí wàá fara mọ́ o ní ké gbàǹjarè ìwọ náà lè má fi password sí fóònù tiẹ̀ kí ìwọ náà máa yànlè kọ́kọ́ náà dẹ̀ máa yànlè kó máa rí tiẹ̀ kí ìwọ náà máa rí tiẹ̀ wàá gbọ́ kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ó yẹ ká mọ̀ pé ìkọ́ máa lé mi lẹ́sìn ẹsẹ̀ jura wọn lọ mo sọ fún yín wípé tó o bá ti bí ọmọ ẹyọ kan after one ní ẹ bọ́kùnrin bá bí ọmọ 5 cháchá sì ni
wọ́n bá ti bí ọmọ ẹyọ kan after one ní ẹ bí ọkùnrin bí 5 cha sì ni tí bóun ló máa na oko ló máa deposit ọmọ ṣebí ìwọ ọmọ máa gbòbú ẹ̀ jáde ló máa gbé fóṣù 9 ìwọ ní after one ọkùnrin yẹn cha ni ó máa tó stage kan ó máa nírú ọkùnrin tó lè fẹ́ tó bá ń fẹ́ gan wàá máa jídó ni wọn bí yálàyẹ èrè kó gbé síta pé ìwọ ọmọ 55 ó fẹ́ ọmọ 25 wàá dé step out pẹ̀lú ẹ̀ ní party wàá dé introduce ẹ̀ pé boyfriend mi nìyẹn àwọn abiyamọ ayé wọ́n máa ké pa ẹ́ ni ṣùgbọ́n ọkùnrin lè pé 70 kó step out pẹ̀lú ọmọ 25 pé ẹni tí mo fẹ́ nìyẹn ṣe orí pé cha ni cha lọkùnrin bọ́kùnrin bá bí 5 ẹ wo bàbá Ọkọya àti Fọláṣadé ẹ mọ age gap tó wà láàrin wọn anywhere not dey just step out even gbà tó ń date ẹ wo Bianca Ona àti Ojukwu wọn bí ìkànrí ìyáláyà Ojukwu re kó tó age ti Bianca ti I mean sorry not Ojukwu I'm sorry Bianca Ona re kó jẹ́ age kó tó age kó jẹ́ pé òun ló wà ní age Ojukwu bàbá Ojukwu kó tó kú ńgbà tó máa fẹ́ra wọn yẹn kó wá lọ gbé age ọmọ age tiẹ̀ àṣẹ ọkùnrin kó lòun fẹ́fẹ́ kò wọn bí da àwọn abiyamọ ayé máa ké pa ni tó fi dàbẹ́ ni pé kọkùnrin bí 5 ṣe grade 1 sì lọkùnrin cha ni kí wọ́n bí ẹyọ kan after one ní ẹ so kẹ́ bá lè mo ń try láti fún yín ní risk assessment yìí pé tó bá ti password phone èmi náà password phone mi ni tó bá ti ṣe èmi náà ṣe wọn ò ní kó má ṣe bó má dóko by style kò sí nǹkan tí ìyàwó lè fi tí ọkọ ẹ bá ti sọ fún ẹ pé relationship wa àtọkùnrin yìí ó ti close jù mí ò wà comfortable pẹ̀lú ẹ̀ tó dẹ̀ jẹ́ ọkọ tó ń ṣe déédéé tó dẹ̀ jẹ́ ọkọ tó dáa tó dẹ̀ jẹ́ ọkọ tó ń rìnrìn tó dáa mi ò wà comfortable pẹ̀lú relationship tí mò ń rí pẹ̀lú ọmọkùnrin ìwọ ìyàwó ilé kó wá máa sọ fọ́kọ pé kí ló mean o lè filẹ̀ kẹ́rù ẹ kó lọ fẹ́ àbí ààrẹ ṣe bó wà important ju lé ẹ lọ ó wà important ju ọkọ ẹ lọ o dẹ̀ lè filẹ̀ kẹ́rù ẹ kó lọ fẹ́ o wá lè ọkọ ò lè sọ fún ẹ pé òun ò fẹ́ relationship wa àtọmọkùnrin yìí ẹ ti close jù mi ò wà comfortable pẹ̀lú ẹ̀ kó lóò lè filẹ̀ o lè filẹ̀ dídó ló máa gbẹ̀yìn ẹ̀ wàláhì ẹ máa padà dóra yín ni tó bá ti mọ̀ pé aláàánú ẹ ni tó dẹ̀ ti ready láti introduce ẹ̀ sọ́kọ ẹ̀ pé tó dẹ̀ mọ̀ wípé ọkọ ẹ̀ ò kí ń ṣèyàn burúkú tó lè bà ẹ́ jẹ́ àbí tó lè bà tiẹ̀ jẹ́ ń bẹ̀ tó dẹ̀ ready láti filẹ̀ wà á ready láti fọkọ́lẹ̀ but tọ́kọ bá jẹ́ ẹni tó lè bà yí ẹ jẹ́ lọ́dọ̀ aláàánú ẹ̀ má kúkú jẹ́ kó rí má jẹ́ kó rí traces pé o ń ṣe anything bẹ́ẹ̀ nǹkan tó bá ti mú ẹ kó wà careless kò ní aláàánú ẹ̀ lèèyàn kan ọkùnrin ni tó dẹ̀ dẹ lójú pé ẹ̀dọ́ra yín tó dẹ̀ mọ̀ pé ọkọ ẹ̀ ń ṣe déédéé fún ẹ tí ọkọ bá ń ṣe déédéé tó wà responsible tó níwà re tó dẹ̀ jẹ́ pé kò ṣe abatẹnijẹ́ ọkùnrin aláàánú ẹ̀ láti jẹ́ aláàánú ọkọ ẹ̀ láti mọ aláàánú ẹ̀ torí wípé o mọ̀ wípé ọkọ ẹ̀ máa pawọ́pọ̀ bẹ́ẹ̀ gbé aláàánú ẹ̀ sókè ni kò ní bẹ́ẹ̀ bàjẹ́ so tó bá ní aláàánú ọkùnrin kan níbì kan tí ò yọ dídó tí kò ṣe pé aláàánú mọ́bò wá kí n fún ẹ láàánú tó jẹ́ pé aláàánú Ọlọ́run kan rán sí ẹni tó máa ń wá bẹ́ẹ̀ tó dẹ̀ ní ọkọ tó dáa tó ní ọkọ tó wà responsible tó ní ọkọ tí kì í ba ayé èèyàn jẹ́ aláàánú ẹ láti jẹ́ aláàánú ẹ ó láti jẹ́ aláàánú ọkọ ẹ aláàánú ẹ ìwọ àtọkọ ẹ láti jọ mọ̀ sí aláàánú ẹ ni bọ̀ aláàánú tó fara pamọ́ síbì kan tó dẹ̀ jẹ́ pé ọkọ da ọkọ kì í ṣe ẹni tó máa ń bínú oore kò ṣe ẹni tó máa ń bínú èèyàn aláàánú ẹ tó fara pamọ́ síbì kan yẹn ó máa padà dé aláàbò ẹ á padà di olóko ẹ máa padà dóra yín ṣáàní ẹ máa padà dóra yín àìjẹ́ bẹ́ẹ̀ aláàánú obìnrin tí ọkùnrin dẹ̀ dá sí tíyà ò jẹ obìnrin nínú ilé ọkọ tíyà ò jẹ àwọn ọmọ obìnrin nínú ilé ọkọ tíyà ò jẹ tó dẹ̀ ní aláàánú sẹ́yìn kí ló dé tí ọkọ ẹ ò lè mọ̀ nípa aláàánú ẹ wáì tó ṣe máa gbowó lọ́wọ́ aláàánú ẹ lásán tí kì í ṣe pé bóyá yà ń jẹ tí ọkọ ẹ ò dẹ̀ ní mọ̀ wáì tí aláàánú ẹ ò lè dúpẹ́ lọ́wọ́ ọkọ ẹ wáì tí aláàánú ẹ tí ọkọ ẹ ò lè mọ̀ pé aláàánú ẹ fún ẹ lówó kó dẹ̀ bẹ́ẹ̀ dúpẹ́ pé lágbájá ẹ ṣeun o wáì tí ọkọ ẹ àtiwọ́ ẹ̀jẹ̀ lè jọ lọ físìtì aláàánú ẹ tó jẹ́ pé ọkọ tó dáa
kí ló dé tí ìwọ àti ọkọ ẹ ò jẹ́ lè jọ lọ visit aláàánú ẹ kẹjọ lọ kí wọn ní family wọn why tó ṣe jẹ́ pé ìwọ nìkan ló máa mọ̀ sáláàánú ẹ ìwọ nìkan láláàánú ẹ ń fún lówó lẹ́yìn why tí aláàánú ẹ wá di ẹni tó ń kí ẹ láàárọ̀ tó ń lo dàlí sùìtì tí aláàánú ẹ wá di ẹni tó fẹ́ send message sí tí ọkọ ẹ ò gbúdọ̀ mọ̀ tí aláàánú ẹ wá call ẹ nílé tí ò lè gbé call aláàánú ẹ lójú ọkọ ẹ tí kì bá ń ṣe olóko ẹ oníkòlábò ẹ ẹlẹ́pọ̀n ẹ tó tọ́n aláàánú ẹ jọ̀ọ́ ẹ má fi nù wá àmọ̀jẹ tí ọkọ ò bá da tí ò wà responsible tó yẹ pé ó máa ń bari ayọ̀ èèyàn jẹ́ yes o lè gbé pamọ́ gbígbé pamọ́ náà aláàánú ẹ máa padà yọ dídó ni a mọ̀ bẹ́ẹ̀ ọ ẹ máa padà dóra yín o lè gbé pamọ́ ẹ máa padà dóra yín náà ni because wàá rojọ́ ọkọ fún wàá ro shortcomings ọkọ fún wàá ro àìní àti àìtó ọkọ fún ó dẹ̀ máa padà dó ẹni ṣùgbọ́n tí ò bá ti jẹ́ wípé ọkùnrin tí ò dáa kí ló dé tí wà àti ọkọ ẹ ò lè mọ̀ nípa aláàánú ẹ kí ló dé tí aláàánú ẹ máa fún ẹ lówó lẹ́yìn tí ọkọ ẹ ò lè bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ ọkùnrin tó dáa àmọ́ sọ kí ló máa fà á kí lẹ máa sọ débi pé aláàánú ẹ máa fún ẹ lówó nígbà tí ìyà ò jẹ́ tọkọ ẹ dẹ̀ ń ṣojúṣe ẹ tí aláàánú ẹ bá fẹ́ fún ẹ ní nǹkan ọkọ ẹ gan ló yẹ kó fún because ọkọ ló ń look after ẹ ọkọ ẹ ló yẹ káláàánú ẹ ṣàánú náà ó yẹ kó lè introduce ọkọ ẹ sí aláàánú ẹ pé wò bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi ran ọkọ mi lọ́wọ́ ṣe bá láàánú ẹ ni ṣebí kò ń ṣe olóko ẹ má máa dọ́gbọ́n dóko ẹ má máa dọ́gbọ́n dóko ẹ dẹ̀ ń dọ́gbọ́n do ẹ dẹ̀ máa lọ sẹ́yìn ẹ dẹ̀ máa sọ pé ìyá ọkọ yín ẹ̀yin ẹ ń dó ti yín o ṣùgbọ́n ẹ fẹ́ fojú rí tọkọ yín ẹ jẹ́ analyse aláàánú mi ní kóbìnrin má lọ́rẹ̀ẹ́ ọkùnrin lọ́rọ̀ ọkùnrin tó bá ti ní mo fẹ́ kó mọ̀ wípé tí ọkọ ẹ ò bá ti lọ́wọ́ sí ó yẹ kó drop ẹ ni pàápàá ọkọ tó bá wà responsible tó dẹ̀ ń ṣojúṣe ẹ̀ bẹ́ẹ̀ ọkọ tí ò bá wà responsible tó ń ṣojúṣe ẹ̀ ọ̀rọ̀ ẹkùnrin tó bá ní tí o bá sọ pé ò lè drop ó yẹ kó ti mọ̀ pé ẹ máa dóra yín nǹkan kan fẹ́ ti díẹ̀ jáde ni torí wípé kò sí ọ̀rẹ́ ọkùnrin kankan your home first kò sí ọ̀rẹ́ ọkùnrin kankan tó yẹ kó tóbi ju ọkọ ẹ lọ lọ́dọ̀ ẹ tí ọkọ ẹ bá da your home first nítorí bá ti mú ẹ tó lè forgo ọ̀rẹ́ ọkùnrin opportunity cost gan scale of preference according to bọ́n ṣe wà important ló máa tó scale of preference now opportunity cost wàá forgo one for another ètò bá mọ̀ pé ó ṣe kókó ló máa kọ́kọ́ ṣe kó tó ṣe others so ọkọ ẹ wà ní number 1 on the chart then àwọn ọmọ so tó bá ti ní aláàánú tí ọkọ ti ní aláàánú yìí ọ̀rẹ́kùnrin yìí mi ò láìkí ẹ̀ tọkọ ò dẹ̀ mọ̀ ń pa ẹ̀ tó ò ní ọgbọ́n tó lè fi mú ọ̀rẹ́kùnrin ẹ̀ mọ ọkọ ẹ̀ kó dẹ̀ kí transparency dẹ̀ wà ẹ ti ń dora yín ẹ bẹ́ẹ̀ bá dora yín ẹ máa papà dora yín ni ọkọ yẹn dẹ̀kẹ̀rẹ́ ní tó bá wù ló lè fi ẹ ṣe ṣùgbọ́n ọkọ tó bá da aláàánú ẹ láti jẹ aláàánú ọkọ ẹ láti mọ̀ nípa aláàánú ẹ kí ló máa gbọ́ kí lọkùnrin mi máa fún ẹ lówó fún nígbà tí kì í ṣe pé yà ń jẹ ẹ́ kí ló ń keep nọ́mbà x fún kí ló ń ṣe ọ̀rẹ́kùnrin fún tígbà tí kì í ṣe pé bóyá o lójú òbò mo dẹ̀ mọ̀ wípé okó ilé máa ń sún ọkùn obìnrin náà but obìnrin ní a lot of things ó lè fi cover ọjì ẹ nígbà tí okó ìta bá wù bẹ́ẹ̀ tó o bá ti ní amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́kùnrin kan tí ọkọ sọ pé òun ò fẹ́ closeness yín tó o gbà tí kì í dẹ̀ ń ṣe aláàánú wà tọkọ ẹ kó mọ̀ pé nígbà tí ọjì inú ilé yẹn bá dé o máa padà lọ do wà láì wàá do ẹ fẹ́ fọgbọ́n dóko ni wàá do tí o bá dẹ̀ ní obìnrin tó bá ń sọ fún ẹ pé kò sí nǹkan kan láàrin èmi àti ó kọjọ rẹ ni ẹ̀rọ rẹ bìnrin kò sí nǹkan kan láàrin ó kọjọ rẹ mi lásán ọ̀rẹ́ òfowó lẹ́jọ́ ń ṣe tó lọ́kọ nílé tí ó dẹ̀ ti kẹ̀dẹ̀ tó dẹ̀ lè ṣe ọ̀rẹ́ débi pé ọkọ ń raise eyebrows ọkọ bẹ̀rẹ̀ sí ní sọ wípé mi ò fẹ́ ẹ ti ṣe ọ̀rẹ́ yẹn ẹ ti gun kíkọjá ewé ẹ ti ṣe ọ̀rẹ́ yẹn kọjá ibi tó yẹ ká ẹ ṣe dé kí ọkọ tó lè máa bínú tó bá dẹ̀ ti ṣe ọ̀rẹ́ débi pé ọkọ ń bínú pé sẹ́ mi ò fẹ́ eré ẹ̀yin méjèèjì kí lòun ó dán tu ọ̀rẹ́ yẹn fún tí ò bá ní nǹkan míì nù tó bá ní ó ní nǹkan tẹ́jọ́ ń ṣe kí ló dé tọkọ ò lè mọ̀ sí irọ́ lẹ fẹ́ pa ẹ fẹ́ dóko ni ẹ fẹ́ dóko àjèjì ni ẹ farabalẹ̀ dóko sẹ́ni tó ní kẹ́ má do bọ̀ ẹ do bọ́ ẹ má lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí
hello tó bá ti sọ̀rọ̀ okay máa block ẹ má worry mo wà ń bìbà ìfún yín kò kí ń sú mi láti kò sú wa láti máa kọrin ìgbàanì gbọ̀gà ọ̀run ẹrẹ o ẹ farabalẹ̀ do bọ̀ ẹ má máa wá máa gbé pé kinní kan ẹni ọkùnrin tó bá ti rí ìyàwó ẹ̀ pé lágbájá ìrìn tí wà tọkùnrin yìí rìn mi ò like closeness yín mi kó tó lè sọ bẹ́ẹ̀ kọkùnrin tó lè voice out ẹ ti ń ṣe kinní yẹn jù ó dẹ̀ ti ń get to him tó bá jẹ́ ọkùnrin tó da tó ilé tó sì fẹ́ gbé kí lòun hold on to ẹni tí ọkùnrin sọ wípé òun ò fẹ́ rí ẹ pẹ̀lú ẹ̀ tó jọkùnrin fún tí ò bá ní nǹkan míì nú tí kì bá ṣe pé òun reserve okó yẹn dìgbà tí ilé bá dá tó bá wá ní oní aláàánú tí ọkọ ẹ̀ dá tí kò ń ṣe ajéṣìnà yìí ọkùnrin tí kò ń ṣe ọkùnrin tó wà ní ìdúró pé láti ba tiẹ̀ jẹ́ kí ló dé tí aláàánú ẹ̀ ò lè jọ ṣàánú wà àtọkọ ẹ̀ pọ̀ kí ló dé tí aláàánú tó fẹ́ ṣàánú ẹ̀ kò lè ṣàánú fún ọkọ tó jẹ́ wípé ó ń fún ẹ ní inú ó ń fún ẹ ní ayọ̀ ó ń fún ẹ ní dùnnú wáyé tó ṣe jẹ́ pé ìwọ obìnrin alóbò lábẹ́ nìkan láláàánú fẹ́ ṣàánú fún ẹni tí ò tí ì márì tí ò sí nílé ọkọ ó lè ní aláàánú kódà kò lè ní alábàádó aláàánú o alábò o alámú o ó lè ní bọ̀ fún ẹni tó ti wà nílé ọkọ tó dẹ̀ fẹ́ kí ilé ẹ̀ work kí ni ìtumọ̀ aláàánú yẹn tí ọkọ ẹ̀ ò mọ̀ sí tó dẹ̀ jẹ́ pé ọkùnrin tó da ọkùnrin tí ò bá da ó bẹ́tà kó má jẹ́ kí aláàánú ẹ̀ kó wọ̀n sí rárá kó má dẹ̀ jẹ́ kó rí trace pé òun bọ́kùnrin kọ̀ọ̀kan sọ̀rọ̀ kò sí ọkùnrin tó lè gbà ṣe wá rí ẹ̀yin ṣèbí wọn náà ní ọkọ ọ̀rẹ́bìnrin tó ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́bìnrin tí ọkọ ẹ̀ bá ti ń bá sọ̀rọ̀ tẹ́jọ́ mọ́kọ ẹ̀ tẹ́jọ́ mọ́ tẹ́jọ́ lọ visit ó lẹ́nu ọ̀rọ̀ ó lọ́rọ̀ and àwọn ọkùnrin míì wà tó ń ní discipline tí wọn ò ní lè ṣe bọ̀ kó ṣe pé obìnrin ò ní discipline bọ̀ tóbìnrin bá wà vulnerable á dó okó ẹ̀gbọ́n á dó okó ọkọ ẹ̀gbọ́n ẹ̀ tóbìnrin bá wà vulnerable tó bá jẹ́ obìnrin tó rí ní ìbàjẹ́ tí ò ní self control á dó okó ọkọ ọmọ ẹ̀ ṣe bí a ti gbọ́ lórí platform yìí àwọn tó ń dóyà ìyàwó wọn á dó okó ọmọ ẹ̀ nígbà tó ti á dó okó ọkọ ọmọ ẹ̀ obìnrin bá wà vulnerable tí obìnrin tí ò ní self control tóbìnrin bá wà vulnerable tí ilé ẹ̀ ń shake kò sí nǹkan tí ò ní lè ṣe ó bẹ́tà kó má ní opportunity kó má ní chance láti dóko tí ò yẹ kó dó obìnrin tó bá dẹ̀ ti ń fi fóònù sí abẹ́ tó ti ń di fóònù mọ́ra ó ti ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe otherwise kí ló ń di fóònù mọ́ra fún kí ló fi code sí fóònù fún káwọn ọmọ ẹ mọ code ọkọ ẹ ò mọ code and ọkùnrin ní code lórí fóònù is not a justification póbìnrin láti ní code ìjọ tẹ́ ẹ bá ti sọ wípé equal right tẹ́ ẹ bá ti gbà láti pín responsibility tẹ́ ẹ ti gbà láti sanwó ilé tó yẹ pé kò sí bọ́kọ yín ṣe lè lówó tó ẹ gbà láti sanwó ilé ẹ gbà láti sanwó school ẹ gbà láti ṣe nǹkan tọkùnrin ṣe nulẹ̀ then you can say equal right or ẹ gbà kọkùnrin jẹ́ orúkọ yín kẹ́yìn má jẹ́ orúkọ ọkùnrin mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè wait láti change orúkọ bàbá yín sórúkọ ọkọ yín so kí lẹ ń ṣe equal right fún ọkùnrin á tún gborúkọ bàbá yín kúrò lórí yín ẹ jorúkọ mọ́ ẹ jorúkọ ọkọ so nígbà tẹ́ ti mọ̀ pé yẹn ṣẹlẹ̀ kí lẹ wá sọ pariwo equal right fún níbo ní equal right yẹn ti wá níbo ló ti wá níbo ní equal right yẹn ti wá o ò lè lọ́kùnrin fi fóònù sí fóònù ó fi kóòdù sí fóònù ìwọ náà fẹ́ fi kóòdù sí fóònù yes ọkùnrin fi kóòdù sí fóònù gbogbo alamọ ìdí tí ọkùnrin lè máa fi kóòdù sí fóònù ọkùnrin gan lè fi kóòdù sí fóònù láti sọ wípé olórí burúkú obìnrin yìí mo ní mi ò ṣe má dálé mi rú but tí wọ́n bá fi kóòdù sí fóònù nítorí wípé olórí burúkú ọkùnrin tó fẹ́ kó pè ẹ́ nílé báwo ló ṣe ní nọ́mbà in the first place and tó dẹ̀ wá ní nọ́mbà ẹ nìyẹn kí ló dé tó o ti ṣàlàyé pé ọkùnrin yìí báyìí ló ṣe rí nọ́mbà mi o ó dẹ̀ máa ń pè mí o ó ṣe instead tó máa fi kóòdù sí fóònù láti prevent irú mẹ́sẹ̀jì ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó mọ̀ pé ò ní dó kò dẹ̀ sí nǹkan kan láàrin yín wàá ti máa kà bòròbòrò fọ́kọ ẹ pé ọkùnrin yìí ó ń send messages báyìí sí mi o mo ní mi ò ní interest o ó ti báyìí ó ṣeé ṣe kó pè o ó ṣeé ṣe kẹ́ ríru mẹ́sẹ̀jì lórí fóònù mi ò kọ́kọ́ o pàápàá ẹ̀jẹ̀ bá mi pè é kẹ́ bá mi halẹ̀ mọ́ o ó ṣe yẹn o wá ń fi kóòdù sí fóònù
ó wá fẹ́ máa sọ excuse pé nítorí pé mi ìfẹ́ ó lè kàn send message àbí kó pè mí kí má ba lè gbé kọ̀lẹ̀. Irọ́ ni, wà á ti kọ́kọ́ sọ fọ́kọ pé wá mo fẹ́ fi kóòdù sí fóònù yìí nítorí ọkùnrin yìí o kò ń ṣe torí tí kóòdù rẹ o, in case tẹ bá ṣí fóònù mi tẹ bá rí mẹ́sẹ̀gì mi mọ ọkùnrin yìí rí o, àjọ ń ṣiṣẹ́ ni o, dandan ni ó yẹ kó ní nọ́mbà mi ṣùgbọ́n ó ń disturb mi. Tó bá tó stage kan gan màá ní kẹ bá mi pè kẹ bá mi wọ̀n ẹ̀, mo ti sọ fún pé mo má rí o ṣùgbọ́n kò gbọ́ o ò sọ yẹn beforehand fọ́kọ. O kò déédéé fi fóònù, o kò déédéé fi kóòdù sí fóònù. O wá lè gbé call mọ́ nínú yàrá tí call bá rìn gan ní hello ìgbà yẹn ló máa sáré mú síbí wàá ló fẹ́ lọ ra ẹyin ta, wàá ló fẹ́ lọ ra nǹkan ní white shop, ó fẹ́ lọ ra nǹkan ní corner shop hello nítorí pé orí pé call tó wọlé yẹn ò lè gbé nínú ilé, ó fẹ́ lọ pe call yẹn níta, ó wá lu ọgbọ́n. Ẹ rò pé wèrè lọkùnrin. Gbogbo àwọn ìrìn yẹn tẹ bá ti ń rìn yẹn ti ń dókò ta. Èmi ò ní kẹ má do bọ̀ ẹ má wé lórí wípé ẹ torí pé ó fi kóòdù sí fóònù ẹ kò sí equal right anywhere. Ọkùnrin tó bá fi kóòdù sí fóònù tí ò bá smart débi pé kó ní fóònù méjì kó fi kan sínú mọ́tò kó fi kan sínú ilé tó di pé ó fi kóòdù sí fóònù, ó lè fi kóòdù sí fóònù torí pé láti prevent wàhálà nínú ilé. Tọkùnrin bá dẹ̀ ti fi fóònù sí kóòdù rọra yẹra fún fóònù ẹ̀. Tí ò bá fi kóòdù sí gan yẹra fún fóònù ẹ̀, but ó wá fi kóòdù sí fóònù ó ṣèṣe ọkùnrin o. Tí wọ́n bá ti fi kóòdù sí fóònù kó mọ̀ pé fúnra ara ẹ̀ ó ti dalé ara ẹ̀ rú. Torí fúnra ara ẹ̀ ó ti gbé trust kúrò lára ọkùnrin wípé aláṣẹ́wó ni ẹ́ akunakuna. Ó ti fúnra rẹ̀ sọ fọ́kùnrin wípé o ní nǹkan tó ń hide, o ní runs tó ń ṣe. In tó bá dẹ̀ gbà nídìí ẹ̀ wàá fara mọ́. Àmọ́ ẹ̀yin ọkùnrin tí obìnrin kan bá sọ fún yín pé mi ò lè fi ex mi lẹ̀, mi ò lè ṣe kí má bá sọ̀rọ̀, tó bá jẹ́ pé ó sì wà níta ẹ má wulẹ̀ fẹ́ torí ó máa padà máa dó ex ẹ̀yẹn tó bá wọlé. Tí ò bá wá sí níta ẹ tètè fún ní very terrible attitude, ẹ tètè fún ní very horrible attitude. Kẹ̀dẹ̀ jẹ́ kó mọ reason tẹ́ ṣe fún ní attitude yẹn pé ṣẹ́ ex ẹ tó ń bá sọ̀rọ̀ yìí mi ò fẹ́ kẹ́ sọ̀rọ̀. Ẹni tó close mọ́ yìí ìsídà kó mú àbí kó mú mi. Tó bá ti lè mú ọ̀gá méjì ò lè gbé nínú ọkọ̀. Ẹ fún ní attitude tó máa fi drop ex yẹn àbí tó máa fi drop ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn. Tí ò bá ti wà wise enough láti má ṣe kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá ti mọ̀ torí pé ọkùnrin ò lè gbádùn mọ́ tó bá ti mọ̀. Èèyàn kan tó ṣẹlẹ̀ sínsìn níjọ́ tí mo ti monitor wàláì mi ò rí aṣọ ní békebèke rí. Now nísìn Nímọ́, how are you Caris? Nísìn ó ń wá bó ṣe máa ní girlfriend sí irú eléyìí sí simply nítorí wípé ìyàwó refuse láti do away pẹ̀lú àwọn tó lóun ní àsọkùnrin lọ́rẹ̀ẹ́. Tọkọ ẹ bá wà comfortable pẹ̀lú ẹ fine, but tí ọkọ ẹ ò bá ti wà comfortable pẹ̀lú ẹ you have to drop them. You have to drop them because o lè afford kí ilé ẹ dàrú nítorí ọkùnrin lásán tó pè lọ́rẹ̀ẹ́ àfi tó bá jẹ́ pé ọkùnrin yẹn fún ẹ láyọ̀ ju ọkọ ẹ lọ. O ti find ayọ̀ nínú ẹ̀. Wà nǹkan tó bá dẹ̀ rí lẹ́yìn ẹ̀ ṣe bí wàá dẹ̀ fara mọ́. Anyway, lórí skit tí àwọn èèyàn ṣe ẹni tó gbégbá orókè ni àwọn akéde ìsọnù. Màá send owó wọn lé ní akéde ìsọnù. Mo dẹ̀ máa fún yín ní nọ́mbà Dana Beat tẹ́ máa lọ gba ilẹ̀ yín. Second position is àwọn Abẹ́fẹ́ ló ṣe second position mi mọ kíní. Then third position ó ní Ìbáfólú Èjìrẹ́. Gbogbo ẹ̀yin tó kù tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń send ó ti late, but mo máa tún drop orin mi kan tí mo ti ṣe tẹ́lẹ̀ máa drop ẹ̀. Ẹni tó bá tún ní interest nínú skit a máa fi price síbẹ̀ yẹn ó tún lè fi ṣe skit ẹ gba price máa drop ẹ̀. But eléyìí àwọn tó gbé first akéde ìsọnù, second Abẹ́fẹ́, third Ìbáfólú. Josmart sorry this time interpret orin yẹn dáadáa. Ó kọ̀ ẹ̀pọ̀ kọ̀ ṣe wùrùwùrù interpret ẹ̀ dáadáa but however mo appreciate work of heart because kò easy láti ti put nǹkan tó ṣe yẹn together. Ẹ̀yin tó kù tẹ́ send ẹ̀ lánàá gba any gift torí pé time yẹn ti late. Mi ò ráyè ṣe látijọ́ ó yẹ kán ti gba gift wọn látijọ́ Monday. So ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé. Ẹni tó bá fẹ́ hate mi lórí nǹkan yìí ẹ mọ̀ pé èmi mo ní thick skin mi ti ẹ̀ mọ̀ tí bá ti jùlẹ̀ báyìí mo jùlẹ̀ nìyẹn mo lọ.
obìnrin tó bá ti fi kóòdù sí fóònù obìnrin tó ń dóko ni ó fẹ́ dóko ni obìnrin tó bá lóun ò lè dúwèé pẹ̀lú ex òun aláàánú mi ni aláàánú ẹ ọkọ ẹ láti mọ aláàánú ẹ tó o bá ti lè introduce aláàánú ẹ sí ọkọ ẹ aláàánú ẹ láti jẹ aláàánú ẹ̀yin méjèèjì kí ni ọkùnrin ń fún ẹ lówó ń ta kí ló ń tọrọ owó lọ́wọ́ ọkùnrin kí ló ń kọ ayé pọ̀ àfọkùnrin tó bá jẹ́ wèrè tí ò tọ́jú ìyàwó tó dẹ̀ jẹ́ abaniláyọ̀ jẹ́ ọkùnrin ló lè máa mú aláàánú ẹ ló lè máa send aláàánú ẹ ló lè máa keep aláàánú ẹ away from bọkùnrin tí ó bá ti jẹ́ pé kò bá ẹ láyọ̀ jẹ́ aláàánú ẹ ń láti jẹ́ aláàánú ẹ ẹ ní láti jọ mọ̀ nípa aláàánú ẹ ni ẹ ní láti jọ máa jẹ́ ọ̀rẹ́ aláàánú ẹ ni bí ò bá tiẹ̀ ní close mọ́ èyí ni mo mú wá fún yín ní ọ̀sán yìí shabarikolo.com ẹ lọ register ń bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá dẹ̀ fẹ́ ra lubricant ṣàbàrí yọ̀yọ̀ ṣàbàrí yaya ó sì wà available ẹ pè mí sórí +447404851234 ẹ má gbàgbé ilẹ̀ Danabit ó sì ń tà ní wàràwàrà ẹ kọ sí mi gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ilẹ̀ náà ẹ̀yin tẹ́ dẹ̀ wà ní diaspora ó wà bẹ́tà fún yín láti register lórí shabarikolo.com kẹ́ wá padà wá bá mi ẹ̀yin náà rí pé àwọn matchmaking gbogbo ẹ̀ ó ti pọ̀ wẹ́wẹ́wẹ́ ń ta èmi ò mọ́rọ́ pa fún yàn mi ìmẹ̀tàn ṣe the best place tó wà discreet tí wàá mójú ayé kan nísọ̀ láti get relationship lọ́dọ̀ mi òun ni shabarikolo shabariyọyọ shabarikolo.com àwọn naija ni màmá ṣe máa gẹṣin lọ fún ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ lọ máa wẹ̀ lọ lórí shabarikolo.com tí ó bá bóyá one off mo lè wá ṣe matchmaking live apart from that that's the best place tẹ́tí lè ní relationship shabarikolo www.shabarikolo.com tẹ́yìn náà bá rí gbogbo matchmaking nísìn ó ti di mẹ́ta pọ́n nǹkan àbọ̀ àdẹ̀mọ̀ nǹkan tá à ń ṣe jura wa lọ ẹ mọ̀ pé nǹkan tí ọlọ́run ẹni tí ọlọ́run pè ó yàtọ̀ sí aláyàbá so ẹ jọ nítorí ọlọ́run ẹ lọ sórí shabarikolo.com tó bá dẹ̀ fẹ́ ra lubricant tó lè mú ẹ lábò la oko dáadáa shabarikolo shabari yaya shabari yọ̀yọ̀ ẹ kàn sí mi mo lè gba 1 or 2 calls kó tó di pé mo máa round off torí mo ti fẹ́ máa lọ mi ì fẹ́ kí ètò yẹn pẹ́ rárá mo kàn ní kí n mú wá fún ẹ̀yin obìnrin ẹ má okay. ṣé ó ti yé yín ẹ pè mí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lubricant yẹn is very very good ẹ ti gbọ́ téèyàn ti testify àwọn ẹ̀yin ẹ wo àwọn èyí tí mò ń send láàárọ̀ yìí ni àwọn èyí tó ń lọ lẹ́ni ni gbogbo ẹ̀yin tí mo máa send àwọn èyí tó ń ṣì ń lọ lẹ́ni lélẹ̀ so ẹ̀yin tẹ́ bá sì fẹ́ tó ẹ bá fẹ́ kó lọ lẹ́ni kó bá sẹ́ẹ̀tì lọ lẹ́ni ẹ sì lè pè mí kó sì lọ ní èní torí mo máa lọ sí post office nsìn tí bá ti ṣetán torí ẹ̀mí ṣe fẹ́ jẹ́ kí ètò yìí pẹ́ ẹ jẹ́ kí n gba 1 or 2 mi ì tiẹ̀ ní láti gba calls mi ì nídìí láti gba calls ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ àátún máa pàdé láyé àti àlàáfíà ẹ ṣe àìtò yìí ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé tí n bá padà wá màá wá sọ̀rọ̀ nípa fùrọ̀ ńlá àti òkú kéékèèké mo lè sọ ní 10 minutes fùrọ̀ ìwọ ọkùnrin tó olóko kékeré tó ń wá fùrọ̀ ńlá màá sọ disadvantage àti advantage fún ẹ ẹ jẹ́ ká máa lọ shabarikolo.com ẹ lọ register ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lubricant shabari yaya shabari yọyọ which is strawberry and banana flavour ẹ kọ sí mi lórí +447404851234 iléeṣẹ́ Danabit homes and properties náà wọ́n sì ń talẹ̀ ní wàràwàrà akéde sọnù ẹ pè mí after the show abẹ́fẹ́ ẹ pè mí after the show àti ìbáfólú kẹ́ lè gba owó yín ó dàbọ̀ ẹ káàárọ̀.